Africa Content TV. Àbídàgbà ni màmá mi, ọmọ orí ìtẹ́ ni. Ní àwọn ọmọ bàbá ẹ̀. Olóbi sórí ìtẹ́. Sórí ìtẹ́. Ẹ káàbọ̀ sí orí ìkànnì African Content TV níbi tí a ti ń mú àwọn ètò gbajúgbajà ìròyìn lóríṣiríṣi àti àwọn ayẹyẹ gbajúgbajà. Àbídàgbà ni màmá mi, ọmọ orí ìtẹ́ ni. Ní àwọn ọmọ bàbá ẹ̀. Olóbi sórí ìtẹ́. Sórí ìtẹ́. Sọ ọmọ orí ìtẹ́ ni. Àgbọ̀ sórí yìí o. Òun lè ń gbọ́ yẹn ti gbọ́. Ẹ ti gbọ́ yẹn. Ọmọ orí ìtẹ́ ni wọ́n. Bàbá tó bí màmá mi ọba ní nílùú Péjú Èkìtì. Màmá mi ọmọ orí ìtẹ́ ni. Akérédolú. Wow. This is the first time àgbọ̀rún kan báyìí o. Oh no. Ẹ tẹ̀ fi kọrin rí. Èmi á fi kọrin torí pé nọ́mbà 1 ọ̀rọ̀ kò tí ì débẹ̀. Bàbá mi júwe ọmọ ẹni tí wọ́n ṣe. Ẹ̀rọ débẹ̀ nìyẹn. Ṣòṣèlú pé tèmi lọ́kì lọ́nà púpọ̀. Yàtọ̀ sí pé mo jẹ́ Mayegun, ọmọọba ni mí lọ́tùn, ọmọọba ni mí lọ́sì. Yàtọ̀ sí mo jólú ọmọ of Lagos, Mayegun Yorùbápláy. Àwọn tó bí mi ìdí. Bàbá tó bí màmá mi, ọba ni nílùú Péjú, orí oyè ìdẹ̀nà bí màmá mi sí Àbídàgbà ni. Grandfather tèmi náà ọba ni Níjẹ̀bú Òde, Àwùjalè ni, fún Fìdípọ̀tẹ̀. So you can imagine ọmọ ìlú ọmọ ẹni tí ń ṣe. Méjì. Ọba lọ́nà méjì. Ọba lọ́nà méjì. Ọmọ ọba lọ́nà méjì. Ọba lọ́nà méjì. Ọba lọ́nà méjì. Tọ́ba ẹgbẹ́ màmá mi jọkùnrin. Ọkọ̀ àjọ. Ló máa jókòó sórí àpèrè. Ní Àbídàgbà ni. Wow. Bolúadé. Bolúadé. Okay. Bolúadé. Màmá mi ni Bolúadé. Ìyá tó jẹ̀bi nìkan. Nígbà tí ìyá tó bàbá tó bí ìyá mi nígbà tí tó kú sórí oyè ni ó dẹ̀ ti ń fẹ́ ìyá tèmi nígbà náà ni ó bá sọ pé ló bá rí ìyẹn lórí ìdùnnú ọjọ́ ní ayé bàbá tèmi ìyẹn ṣe lọ́wọ́ ìjọba yìí àwọn gbọ́dọ̀ wá rí pé ó máa yá tí èdè máa tí ìyá mi máa bímọ ó wá bí mi sí àsìkò tí Bàbá wà lórí ọba. bàbá yìí ọgbà. Ṣé tó rí pé ní tí màmá mi ń jà láti sọ fún yín ni pé Okay. grandmother mi, that is my mother's mother, bàbá ẹ̀ ọba ni. Ọmọ ìdílé ọba méjì. Bàbá grandfather màmá mi. I mean, that's yes. Grandfather màmá mi. Bàbá tó bí grandmother mi, bàbá tó bí màmá mi. Bàbá tó bí màmá mi, ọmọ ọba. Ìyàwó ẹ̀ tó fẹ́ bàbá tiẹ̀ náà ti jọba. So it was after tí bàbá tó bí ìyàwó grandfather mi tó jọba ni bàbá mi jọba ni bàbá màmá mi jọba. So bàbá ìyàwó ẹ̀ jọba òun náà jọba tẹ̀lé ó jọba tẹ̀lé ó wá bí màmá mi sórí ọba. So bí ọba ti ń sọ ìtàn mi if you want to write anything about me àwọn forefathers mi ní ọ̀nà méjèèjì ọba ni wọ́n. Àwa ní ìlú Ìjẹ̀bú Òde bí àwa nìkan ni wọ́n ní lóṣèlú láti pè ní ọmọ olórùlé ṣẹ́ṣẹ̀ṣẹ́ láti Ìjẹ̀bú Òde títí pẹ̀lú Ẹ̀pẹ́ títí dé ibi tó ń pè ní Abidjan gbogbo ìgbèjì lẹ́kì ìlú bàbá mi lórí rẹ̀ lẹ́nu Fìdípọ̀tẹ̀ ló ń jọba ní gbogbo ìgbèjì. Fìdípọ̀tẹ̀ yes oníwọ̀n gbogbo ọba tó ń jẹ ní Ìbẹ̀jú oníwọ̀n tó wà present nílẹ̀ ọmọ ọba Fìdípọ̀tẹ̀ ìran bàbá mi ló ní ilẹ̀ láti rí báyìí títí dé Ìbẹ̀jú àti Ìbẹ̀jú àwọn we are the custodian of authority ọmọ Àwùjalè ni wá. So bí ìbí mi ṣe rí nìyẹn
ṣùgbọ́n ń ṣe tuntun fún mi láti jẹ́ Mayegun of Yoruba land, Olúọmọ of Lagos or whatever anything tí wọ́n bá fi hàn náà mi. Àwọn tó bí mi, ìran tó ṣẹ̀ mí, ìran aládé ló ṣẹ̀ mí. Alájà ẹ ṣe pọ̀ mọ́ Ọlọ́run aṣàgbà láǹfààní, Ọlọ́run aṣàgbà láǹfààní, Ọlọ́run aṣàgbà láǹfààní. Ẹ ṣe bíbí tẹ́ bí wa, ẹ ṣe títọ́ tẹ́ tọ́ wa, ẹ ṣe gbogbo tẹ́ wò wa, ẹ ṣe ìbí tẹ́ fún wa. Tí wọ́n bá lọ ṣe ètò nǹkan tó fún yín, tẹ́ máa fún àwọn ará.